ẹ má sáré o, 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 ẹ sáré o, ẹ sáré o, ẹ má dúró, ẹ jẹ́ àyà, ẹ má dúró rárá, ká sáré ká yá ni. Breaking news yo. Say breaking news ni sha. Go breaking again. There's nothing like breaking news in Nigeria again. Fídíò yìí ó wà fún ìwọ tó fẹ́ Yorùbá nation. Gbogbo ọmọ Yorùbá tí kò fẹ́ Yorùbá nation, àwọn ni fídíò yìí wà fún. Mi mọ̀ bí mo ti fẹ́ bẹ̀rẹ̀ fún yín. Bóyá ìwọ ò mọ̀ o, jẹ́ n sáré ṣàlàyé fún ẹ. O lè má mọ̀, jẹ́ n sáré fi yí ẹ. Okay, ẹ kí n kà síta. Èní ni on the 14. Ó yẹ kí Buhari kó lórí oyè on the 29. So kújọ́ mẹ́ẹ̀ẹ́dógún ọ̀sẹ̀ méjì. Tó máa fi kó lórí oyè àbí. Now, an outgoing president. Kí bí Buhari sọ pé I have got what everything I needed. Oh no, think we don't need. Then why is Buhari doing this to us again? Why is Buhari doing? Why is he trying to prefer power? I don't know. He already said he got what everything he needed. Lang 8 years tó ṣèjọba. Baba TINUBU, ẹ̀yin tẹ́ ṣe fún wa báyìí. Ẹgbẹ́jẹ̀ ń bẹ̀tẹ̀lé wa lọ́wọ́. Let me read this out for you. You want to fẹ́ Yorùbá nation? Ìwọ lọ́kàn o. Ìwọ ló lọ rí ilé tó wà nílẹ̀. Overdraft gbèsè tí Nigeria ní pẹ̀lú CBN. Wọ́n ní Nigeria will spend next 40 years láti san. Overdraft wọ́n ní pẹ̀lú CBN nìyẹn o. They will spend next 40 years to pay it. Ìwọ kọ́ ní ìyẹn máa tán ní 2063. To what Nigeria why generally money Nigeria will spend next 100 years to pay it. 3023 ni yẹn máa tán. Wọ́n ní yẹn tí Nigeria ò bá yá owó mi mọ́. Now listen to this. Listen attentively. I'm going to Bonsue Fuji Chamber. Bonsue Fuji Chamber kọ́ lélẹ̀. Listen attentively. I'm going to read this out for you. Tí Tinubu bá débẹ̀ kí ni Tinubu máa rí ṣe? Ṣé Tinubu gbé ó gbégi owó sẹ́ńkùlé tó wá fi san gbèsè tí wọ́n tán ti jẹ́lẹ̀ for the next 100 years? Continuation of gbèsè. Continuation of oko ẹrú lélẹ̀. Listen. Buhari seeks Senate approval to spend 800 million. $800 million yẹn kò sí nílẹ̀ Nàìjíríà o. He seek Senate approval to borrow another $800 million. Not even naira. $800 million. Ó seek approval láti yá yẹn. Láàrin 15 days tó kó máa kó lọ office. Adẹ̀tí ní gbèsè tí world sọ pé ó di next 100 years kí Nàìjíríà tó san tán ó jẹ́ ti wà ńlẹ̀. Overdraft pẹ̀lú CBN ìyẹn 40 years. Then all together pẹ̀lú àwọn tó yá ní China yá nígbẹ́ yá náà wò wọ́n ló di 3023. That is 100 years kí Nàìjíríà tó rí san tán. Now Buhari wá kù 15 days tó fẹ́ lọ ó wá fẹ́ yá 800 million. Buhari ó ṣe mistake. Oh, next time ó bá ti pàdé sí $1 billion. Ó bá ti pàdé sí $1 billion. Ó fẹ́ yá another 800 million. Kí lè ṣe million naira o, $1 million again. President Muhammadu Buhari has asked the Senate to approve a fresh loan. Hey, a fresh loan. Request of $800 million from the World Bank, despite the public outcry that has
greeted the move. The World Bank facility, government said, is aimed at providing support to the poorest of the poor upon removal of the petrol subsidy that is slated to come into force 2 days after Buhari exit. Subsidy ń bọ̀ 2 days after tí Buhari bá kú lórí oyè. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ kú àmúmọ́ra. Ṣebí wò fẹ́ Yorùbá nation? Ẹ má wulẹ̀ bínú, èmi kọ́ ni mò ń sọ̀rọ̀. Ṣebí ni mò ń sọ̀rọ̀ tàbí mi mo kọ síbẹ̀. Buhari fẹ́ $800 million. And then only 2 days after tó bá kú lórí oyè, subsidy máa tó máa dé. Ìyẹn Tinubu náà máa rán. Àwọn akàrí Tinubu jẹ́ kíní kan, gbèsè ti wà ńlẹ̀. Ìwọ ò dẹ̀ fẹ́ Yorùbá nation. Bíra ẹ̀, ṣó sì lè lo another 100 years láyé kún ọjọ́ orí ẹ̀. Máa dàgbà, máa dògbò ni. Máa fọwọ́ pawó, máa fẹ́ rigi jóbi ni. Tó bá ti pọ̀ 50 àbó ti wọ 60 nísìn. Tó bá gbàdúrà another 100 years kún ọjọ́ orí ẹ̀. Wọ́n padà máa sá ẹ sóhun ni. Bó ló dàgbà, bó ló gbó, bó pẹ́ títí, ojú ahun jọ. Ojú tó ti jojú arẹwà tẹ́lẹ̀, ojú padà dàbí ojú ẹja. Ó mọ̀, gbogbo ohun dúdú yà padà di funfun. Tí wọ́n bá ti wọ 150, 160, àlàáfíà wo ló kù tó fẹ́ fi jayé? Ọlọ́run má ṣe wá lẹ́ni tó máa tọrọ kú fún. Nigeria will spend next 100 years láti san gbèsè. And Buhari, ó tún wá seek approval wọn Senate láti yá $800 million again. $800 million yẹn tó bá mọ̀, very close to $1 billion. Èló ni budget America gangan? America tó ní dollar. America tó ń spend dollar. Èló ni budget wọn gangan? Bí lè ta sí Nigeria tó spend naira. Ọ̀gbẹ́ni ṣírò $1, èló ni $1? Naira máa depreciate lọ ni. Ó fẹ́ gbọ́? Ẹ̀yin tí mo fẹ́ bẹ̀ question kan lọ́wọ́ yín. Ṣé believe pa Senate máa sign àbí wọn ní sign ẹ̀? Ẹ bá mi kọ sí comment section. To me, the Senate will sign it. Àpapín ni. They have their own percentage. So why won't they sign it? They will sign it. Because àwọn ní percentage tiwọn. Ó lè má mọ̀ o. Ohun gbogbo bọ̀ kò tí gbogbo dé. Naira a máa lọlẹ̀ ni. Ìlú tó bá ti ń jẹ gbèsè, owó wọn máa bàjẹ́ ni. Adé ń sọ pé ká pín. Ọ̀fun ọ̀tọ̀ sí gbẹ̀gì kóníkà kú kó ẹ̀kọ́ ẹ̀ lọ́wọ́. Kóníkà kú máa lọ síbi tó ti wá ká pín. Ẹ̀yin ọmọ Yorùbá kan sọ, bí la fẹ́, bí báwo ni Tinubu ṣe fẹ́ ṣe? No, mo ṣe ó sì ń yà mí lẹ́nu o. I know you will put it in the comment section. Ọlọ́run ló máa bá ṣe, Ọlọ́run ló yàn. You think Ọlọ́run is ọdẹ? You think orí Ọlọ́run ò pé? You think Ọlọ́run mọ nǹkan tó ń ṣe? Ọlọ́run has already given you your head. Ọlọ́run will not buy fìlà láti wá fi bo ewì ẹ̀. Ọlọ́run ti ṣe part ẹ̀. It's left for you to do your part. Ìlú wo ni wele ti lè ṣẹlẹ̀? Outgoing president. Ó kù 15 days tó ń lọ. 15 days tó máa kó lọ ọ́fíìsì. Ó fẹ́ yá $800 million kalẹ̀. Bàbá Tinubu Jagaban. Ọmọ olódòdẹ, ebi mọ̀ pé ti gbingi owó kan sẹ́ńkùlé tẹ́ máa fi san gbèsè 100 years. Wọ́n náà máa san ní 100 years. Ìyẹn tí ẹ bá yá owó mi kún. Ṣé lè fọwọ́ sọ̀yà pé tí Tinubu bá débẹ̀ kò ní yáwó? No, mo ń bèrè, ṣẹ́yìn lè fọwọ́ sọ̀yà pé tí Tinubu bá débẹ̀ kò ní yáwó? Ẹ wá ń gbọ́, ẹ má sáré. Jápa. Ṣáà tá sì jápa yìí. Wàláì. Tí ẹlòmíì bá rí ọmọ láńké, á so mọ́ táyẹ̀ báyìí, á fi jápa. Àwọn fẹ́ kẹ́ jápa náà ni. Kówó tó wà ńlẹ̀ kó lè tó wọn ná. Ẹ já kà síwájú. The Guardian had reported that the facility approved sometimes last year was secured with the country's special drawing rights with the International Monetary Fund (IMF), and that its payment will extend to 2051. Tí àwọn IMF nìyẹn o.
The payment will be extended to 2051, 20 kilowatt, 2023, 2051. You know, yeah, be 30 years now. Be 28 years. Péré ẹ máa accumulate papọ̀. Before until ya eléyìí o, about $53 million out of the 800 million will be spent on hiring staffers, office administrations, committee overhead, and sundry matters relating to the fund administration and the disbursement. $800 million yẹn. Ibo náà ti kà pé ẹ̀yin tálíkà. Ẹ̀yin tálíkà o, wọ́n máa fi ṣe school fún àwọn ọmọ yín. Ẹ̀yin tálíkà o, a máa fi ṣe hospital, free hospital fún yín. Ibo náà ti kà wípé $800 million tá fẹ́ yá yìí o. A máa dá oko kó máa pọ̀. Ẹ̀yin tálíkà lè máa ra nǹkan ọ̀gbìn ní owó kéréje. Ibo náà ti sọ fún yín bẹ́ẹ̀, wọn ò sọ bẹ́ẹ̀ fún yín. Ẹnu ẹ̀ la wà yẹn o. Ẹnu ẹ̀ la wà yẹn o. Ojú wa jọjà pẹ́ẹ́n. Ìwọ tó wà ń lo òyìnbó, o fẹ́ wọn Nàìjíríà, a ò fẹ́ Yorùbá nation, wọn Nàìjíríà ló fẹ́. Ìgbà tí ebi bá fẹ́ lu àwọn family ẹ̀ pa ní Nàìjíríà, tó bá ṣiṣẹ́ bí bẹ́ẹ̀ mi ṣe ń ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ yìí, ta jọ ń send ẹ̀ sí Nàìjíríà. Ẹlòmíì nínú wa, ó ti rówó ra aṣọ sí fún rẹ̀ ń sìn. Ọlọ́run ló mọ̀. Bá ti ṣe báyìí, àwọn Nàìjíríà dẹ̀ mọ̀ yàn pé despite pé wọ́n like party o, wọ́n á sì máa pè é ní ìyá Sílífà bímọ bàbá Lámídì. Tó kò tó fáwọn náà. Yet o fẹ́ Yorùbá nation. Okay. Ẹnu ẹ̀ lájọ wà yẹn o. Ẹnu ẹ̀ lájọ wà yẹn o. President of Pegazan, Festus Osifo, has urged the federal government to allow the next administration to decide on the loan. Loan tó fẹ́ gba Buhari, loan kíni. Jẹ́ kí next administration, Osifo ti sọ fún ẹ, jẹ́ kó decide if ọmọ ya loan yẹn àbí wọn ní ya loan yẹn, àbí Buhari ó fẹ́ bá ìjọba Tinubu kalẹ̀, ó fẹ́ bàjẹ́ kalẹ̀. If tẹ́ bá máa gbé fún. Torí gbogbo báyìí sìn, if tó máa bọ́lẹ̀ àbí láti gbé fún Tinubu, àbí ó dàbí collateral ni. No, bẹ́ẹ̀ mi ṣe yàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe ń rò. Kó má yẹ pé wọ́n lè bá gbé fún Tinubu, wọ́n ti fẹ́ fi wá ṣe $800 million ṣe collateral, $800 million. Ní okùn 15, àyákù ẹ Buhari. Àyákù ẹ gan. Ó ní àyà. Mi mọ̀ tó gbé mi. Ó burú. Ó burú. Láti Nigeria Republic, wọ́n fi àjẹ wá Nigeria. Ìwọ nu Ọlọ́run nìyẹn. Ìwọ nìyẹn, àwọn tó mú ẹ wá nìyẹn. Ìwọ nìyẹn, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n kọ̀ tí wọ́n ò jẹ́ ká lọ́rùn lọ wa. Gbogbo ìjọ nìyẹn. A lè ṣépè fún yín. Ṣùgbọ́n a ní ṣépè, a ní ṣàdúà. Ẹnu wa ò ní gbòfò. À ń ṣiṣẹ́ round the clock ni níbi bí. Ẹlòmíì ó ti sórí bẹ́ẹ̀dì ẹ̀ níbi bí. Àwọn ọmọ tí yín dẹ̀ ń gbádùn. Ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Wọ́n dẹ̀ ń yáwó ẹ̀dẹ̀ approve ẹ̀. Ẹ̀yin Senate ẹ̀dẹ̀ approve ẹ̀ lọ. Ó ṣẹlẹ̀ ní Sri Lanka o. Ó ṣẹlẹ̀ káàkiri o. A padà ṣẹlẹ̀ ńjọ́ kan. Èso a padà pàdídà, a padà lé ajá ọdẹ. Ẹ ń fìyà jẹ wá ń sìn, eṣinṣin yín jẹ légbò. Àwọn ayé ò rí. Èmi believe mo dẹ̀ ní lọ́kàn pé jọ̀kànjọ̀kàn elégbò a padà jẹ eṣinṣin. Gbé dẹ̀ ní private jet. Ẹ ní private pilot. Ẹ láwọn security guard. Ẹ láwọn tó ń ṣọ́ yín. Gbogbo ilẹ̀ ní dual citizenship. Ṣùgbọ́n tí ìyà yìí bá mú wa débì kan, tí ìyà yìí bá jẹ wá débì kan, wàhálà padà pàdúdà sí yín. Bó ká máa gé yín jẹ báyìí, ká máa sọ yín lẹ́yìn, ká mú yín kalẹ̀, ká lè máa sọ yín lẹ́yìn. Wọ́n ní tó bá rántí ikú Samedo yìí lábẹ́rẹ́ president ìṣèwọ́ ayé ṣe yẹn bó ojú mu. Àìnítẹ́lọ́rùn ló ń da Samuel láàmú o. Ilé ayé la rí yẹn, gbogbo wa la rí fídíò yìí, ẹ̀rù bà mí ara mi. Ká mi kùnà bí ẹni kun ẹran.
kámi kùnyàn bí ẹni ikún ẹran òdìdí olórí ìlú o àtúbọ̀tán lẹ́rí yẹn o ẹ jẹ́ ká jọ fèyí fi kọ́gbọ́n kò ní bọ́ọ̀bà àkóso láyéláyé kò ní bọ́ọ̀bà àkóso láyéláyé kò má ní bọ́ọ̀bà àkóso láyéláyé kò ní bọ́ọ̀bà àkóso láyéláyé ẹni tí Ṣàngó àlà tó bá yarí tójú ẹ̀ wọlẹ̀ kódà bóró ọ̀yà kò lè bá wọn bú Ṣàngó ó là ó yarí lójú yín o gbogbo yín lẹ́yìn bọ́rọ̀ sàmẹ́dò òṣèré ṣùgbọ́n gbogbo yín lẹ́bi lè pé èmi kẹ́ mo ti ṣàjẹsára mo àjẹsára wà kúrúgbé wà kíní kan wà gbogbo yín lẹ́ni lọ́kàn ṣùgbọ́n ẹ̀yin nìyẹn Ọlọ́run tó jọ ṣẹ̀dá gbogbo wa nìyẹn ẹni gbogbo àjọ wà yẹn á jọ ṣojú gbogbo wa ẹ ṣe $800 million again president tó ń bọ̀ tó fẹ́ wá jẹ president sí Bọ́lá Tinubu tó fẹ́ wá jẹ president tẹ́ bá máa gbé fún ìyẹn ló máa rán o àmọ́ kò ní ràn I trust Tinubu wàláì àyà kò tiẹ̀ náà àyà tún yá kun ni òun náà ya bọ́rọ̀ òkun bọ́rọ̀ wọ́n ti fi gbọ́ àṣekọ̀ látẹ́rà àwọn tó wà lẹ́yìn òdi àwa lẹ́yìn òdi ń bẹ̀ ẹni tẹ́ wà ní Nàìjíríà yìí náà mọ̀ ọ́n gbogbo adájọ́ máa rún mọ́ Ọlọ́run aṣàánú wa kò ní dà wá láàmú o ẹ burú ṣé kí n sọ pé ẹ burú ni àbọ̀kàn yín le àbẹ́ ẹ dájú aláì gbogbo ẹ̀ lẹ́ṣẹ̀ ẹ burú ọkàn yín le ẹ tún dájú ẹ tún níkà Nigeria politicians ẹ̀yin inú Ọlọ́run